الصلاة ومما رزقناهم ينفقون. ما شاء الله. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. ما شاء الله. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ما شاء الله. الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. يا سلام. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس ما يقول آمنا بالله وباليوم الآخر ما شاء الله. وما هم بمؤمنين. ما شاء الله. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ما شاء الله. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. ما شاء الله. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. ما شاء الله. ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. ما شاء الله. وهدوا إلى طيب من القول وهدوا إلى صراط العزيز. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه والتابعين وتابعي تابعين والمقدرمين إلى يوم الدين. الصلاة والسلام على إخواننا الذين سبقونا بالإيمان وسلام الله ورحمته على إخواننا في الدين في كل قطر من الآفاق. آمين. Akí Ọlọ́run. Allah. Gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ nǹkan kan ní máa parí ẹ̀. Ìyẹn lè bẹ̀rẹ̀ nǹkan kí wọ́n fún ní ìbẹ̀rẹ̀, kìí ṣe dandan ní kán fún ní ìparí. Ìbẹ̀rẹ̀ tán fún náà ṣe ó tí ìdúpẹ́ ẹ̀tàn ni.
ibo ló dúpẹ́ bẹ̀rẹ̀ dé tí ó máa wá jàjà pé wọ́n fún un ní parí ìbẹ̀rẹ̀ wọn fún. Tí wọ́n bá wá fún yẹn ní ìbẹ̀rẹ̀ tí wọ́n fún yẹn láàrin, orin yẹn tútù pọ̀ sí tó fẹ́ dúpẹ́ rẹ̀, ó jẹ gbèsè ọpẹ́ tó pọ̀. Àwa wá bẹ̀rẹ̀ ètò kan nípa ìràwọ̀. Wọ́n fún wa ní bẹ̀rẹ̀, wọ́n fún wa láàrin, wọ́n tún wá fún wa ní parí. Ṣé kò tọ́pẹ́ ni? Alhamdulillah. Adúpẹ́ fún Olúwa, adúpẹ́ fún Olúwa o, adúpẹ́ fún Olúwa o, àwa adúpẹ́ fún Olúwa, ọba tó fún wa ní parí. Adúpẹ́ fún Olúwa. Allah, adúpẹ́ fún Olúwa. Adúpẹ́ fún Olúwa. Ọba tó fún wa ní parí. Adúpẹ́ fún Olúwa. Adúpẹ́ fún Olúwa o, adúpẹ́ fún Olúwa. Ọba tó fún wa ní parí. Adúpẹ́ fún Olúwa. Adúpẹ́ fún Olúwa. Adúpẹ́ fún Olúwa. Ọba tó fún wa ní parí. Adúpẹ́ fún Olúwa. Adúpẹ́ fún Olúwa o, adúpẹ́ fún Olúwa. Ọba tó fún wa ní parí. Adúpẹ́ fún Olúwa. Adúpẹ́ fún Olúwa. Adúpẹ́ fún Olúwa. Ọba tó fún wa ní parí. Adúpẹ́ fún Olúwa. Adúpẹ́ fún Olúwa. Adúpẹ́ fún Olúwa o. Ọba tó fún wa ní parí o. Adúpẹ́ fún Olúwa. Adúpẹ́ fún Olúwa. Adúpẹ́ fún Olúwa. Alhamdulillahi rabbil alamin. Ọba tó fún wa ní parí. Adúpẹ́ fún Olúwa. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run atọrọ rẹ̀ tó pọ̀ fún Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwọn àfáà wa tí wọ́n kọ́ wa kéwú, ọba àgbàlá múnigun, ọba àgbàdá ń dàwí, ọba àgbàlá gbàjì àgbà, àlùbáríkà àwọn ọlọ́jọ́ máa fẹ̀ síwájú sí àlùbọ́n ṣàláfíà àwọn àbọ̀dìjà kùnlé ìlàfẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wo ètò yìí lọ́sọ̀ọ̀sẹ̀ náà la ṣàdúrà fún, látorí àfáà dúdú, àwọn agbáláyà wọn náà jù, agbáláyà méjì ni wọ́n, ìkan wéésù kọ̀rì ní, ìkan Babátúndé, gbogbo yín àti gbogbo àwọn olólùfẹ́ wa tó kù káàkiri àgbáyé. Àwọn kan wà lè ṣe prógámù kan máa ṣe ẹ̀ láyé, wọ́n máa ṣe ń wúrí báyìí náà ni wọ́n ti máa tẹ ṣíà, wọ́n ti ẹ̀ tí fẹ́ gbọ́ tán, wọ́n ti tẹ ṣíà pé àwọn ó ṣe, àwọn ó rìpóòsì ẹ̀ ń tà wọ́n ni. Gbogbo iye yín Ọlọ́run mọ̀ yín. Àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń pa tí wọ́n ń ṣe tì láti wá darapọ̀ mọ́ láìfù ni, kì í ṣe pé wọ́n níṣẹ́ kọ́ pé ṣéèkì ò gbọ́dọ̀ máa ṣe prógámù ká má kún wọn níbẹ̀. Làwọn kan ó ti sáré pa gbogbo nǹkan tì tí wọ́n máa gbígbà tí yẹn ti fẹ́ lọ wọṣẹ́ ni wọ́n sọ prógámù yìí dà. Kì í sì ṣe pé bóyá àwọn náà ni wọ́n ṣe, èèyàn kan máa ní ìràwọ̀ méjèèjìlá ní káàbà pé tiẹ̀ náà ni wọ́n tún sọ. Wọ́n ṣáà ìfẹ́ yẹn ṣáà ni wọ́n ṣáà dúró gbọngbọngbọn. Ọlọ́run mọ iye yín ntí Ọlọ́run tó fi wá ṣe fún àwọn tó bí wa, kọ́lọ́run kó fún ẹ̀yin náà ní irú ẹ̀. Ẹ̀san iṣẹ́ rere tí wọ́n fi wá ṣe fáwọn tó ní wá, kọ́lọ́run fún ẹ̀yin náà lẹ́san iṣẹ́ rere irú ẹ̀. Kọ́lọ́run ó ti ṣe nìyẹn, ẹ ṣàmì fún wọn dáadáa. Ẹ fi àlámúnà ṣẹ̀rá lè. Ọ̀rọ̀ tí a ń bá bọ̀ part 14 láti fẹ́ gúnlẹ̀ lénìí nípa ìràwọ̀. Wọ́n ní lọ́dọ̀ tí yín nù part 14 làwádé. Àwọn tí àwọn kan máa ní ẹ má wúra, ẹ má lọ yẹ ìràwọ̀ wò, ẹ má ṣe nǹkan kan. Èmi ní ṣé àti ìtumọ̀ àyà yẹn tán ni
la fi mọ̀ pé kò sí ìmọ̀ ìràwọ̀ bó la bá túmọ̀ àyà náà dé táwa sọ pé kò sí ti ń jẹ́ ìmọ̀ ìràwọ̀ bí Kùránì náà ló là á wa alamatin wa bin najmi hum yahtaduna wa alamatin wa bin najmi hum yahtaduna. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلامات وبالنجم هم يهتدون. Quran 16 verse 16 ni ibẹ̀ láti bá 16 ló wà. وبالنجم هم يهتدون. Ọlọ́run ní àwọn àmì kan wà nínú ayé, àwọn àmì kan ń bẹ níbì kan táwọn Ọlọ́run kó dù pamọ́ síbẹ̀, a fi àmì yẹn pamọ́, ṣùgbọ́n àmì ni wọ́n. Tẹ́ ẹ bá tẹjú mọ́ dáadáa ẹ rí pé àmì ní kinní yìí kì í wá ṣe ọ̀kan, kì í ṣe méjì, àmì náà pọ̀. Àmì yẹn ẹ wá díẹ̀, ẹ wá kọ̀nẹ́tì rìsọ́ọ̀tì tẹ́ bá rí ń bẹ̀, ẹ kọ̀nẹ́tì ẹ̀ mọ́ ti ìràwọ̀ ohun ìyá àdàdú náà tẹ́ bá tá bá ti ń kọ̀nẹ́tì ẹ̀ wọ́n máa ṣe ń kọ̀nẹ́tì tó bá ti lè kọ̀nẹ́tì tí ó kọ network connected, tó bá fi kọ connected báyìí ohun ìyá àdàdú náà ẹni ò tún ní sọnù mọ́nú ayé, yóò mọ̀nà débi tí ń lọ ni kò tún dààmú mọ́, ìdààmú kò nú ọ̀rọ̀ àmọ́ ó gbọ́dọ̀ ti kọ́kọ́ kọ̀nẹ́tì o. Tó bá kọ̀nẹ́ẹ̀tì tí ò bá sí nẹ́tíwọ́ọ̀kì wàhálà, ó gbọ́dọ̀ kọ̀nẹ́ẹ̀tì kí nẹ́tíwọ́ọ̀kì sí wà, kó má sọ pé connected but kíní ìwọ̀n kí n gbà mí ó lè pé connected but no service. Ó gbọ́dọ̀ kọ̀nẹ́ẹ̀tì kí sáfìsì sí wà lẹ́ẹ̀fi ní sọnù. Kùránì ló wípé mi kí mo kọ́ bẹ́ẹ̀. Ìmọ̀ ta fún ànábì Ídírísà, ìmọ̀ yẹn pọ̀, inú ẹ̀ ní kálukú ti ń jí mú, gbà bá parí prógrámù yìí sìn. Àwọn tọ́pìkì tá a ṣe máa wọnú ẹ̀, á wọnú tọ́pìkì àlìjọ̀nú inshallah, á wọnú tọ́pìkì ìbọ̀rìṣà. Tọ́pìkì kan bọ̀ wá tá a fẹ́ mú wá fún wa, ọ̀rọ̀ nípa ìbọ̀rìṣà, báwo ni ìbọ̀rìṣà ṣe bẹ̀rẹ̀, tí wọ́n pè ní ìṣẹ̀ṣe, a ní ìṣẹ̀ṣe la gbà, a fẹ́ pa ìtàn rẹ̀. Gbogbo àwọn tọ́pìkì yẹn ẹ fojú lọ́nà fún o, torí ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀ tá a fẹ́ ká kọ́ inshallah. Lálẹ́ yìí ọ̀rọ̀ ràwọ̀ tá a fẹ́ mú wá yìí Pisces ni, ìràwọ̀ kan tí wọ́n ń pè ní Pisces, àwọn Lárúbáwá máa pè ní alhut, ẹja ní jẹ́ Pisces. Nínú Romli ṣákàlí tí ó dúró fún ìràwọ̀ yìí ní Adoic 0001, kóòdù ẹniyẹn 0001 Adoic, ìyìn ló dúró fún ìràwọ̀ Pisces. Ṣé ẹ mọ̀ pé Adoic ṣákàlí ilé kejì ni nínú Romli? Ẹ má sì gbàgbé pé ilé kejì Baitul Kasbi wal Amwal wa Tijarat, ilé ọrọ̀ ajé ni, ilé owó ni, ilé ọrọ̀ ni, ilé àsìkí ni ilé kejì. Ṣákàlí ilé ajé ni Pisces ń lò, ló fi jẹ́ pé ẹnìkan ò ní máa lo ìràwọ̀ Pisces láyé kó má lásìkí, yóò ní. Bó tiẹ̀ jẹ́ pé problemu tí Adoic ní yóò ní náà o, Adoic láwọn ìṣòro kan, ẹniyẹn náà yóò ní. Ìṣòro náà ni pé Adoic ṣákìlún tó jẹ́ wípé kárìjì ni, ṣùgbọ́n tá a bá sórí ẹ̀ kodò in tí ó fún wa Marcus ni ìkísí. So ló fi jẹ́ pé ẹlòmíì tó ń lo Pisces ó lè lówó láàárọ̀, nígbà tí ó máa fi dalẹ́ yóò ti dolòṣì. Ó tún lè fẹ́ jí láàárọ̀ kó tún bọ́ sínú owó, tí ó bá tún fi sùn lálẹ́ owó tuntun tán. So ó lè lówó fún dídí ọdún kan kó tòṣì fọ́dún méjì. Ìṣòro Adoic yóò rí.
so àwọn Pisces máa ń lásìkí wọ́n máa ń lówó wọ́n máa ṣe ń dàgbà sí lásìkí wọ́n máa ń dé sí ní máa ń pọ̀ sí ní máa ń bùrẹ̀kẹ̀tẹ̀ so àmọ́ tán máa wọ bí ọmọ ọgbọ̀n ọdún 30 years tàbí 35 ìmí inú wọn òṣìyàn ń bò mọ́lẹ̀ tí ò ní nǹkan kan so ìràwọ̀ Pisces jẹ́ ìràwọ̀ lẹ́kejìlá Màáyù ni ìràwọ̀ omi ni water element liquid ní so ìmọ̀fúnmù tó bá pè nǹkan pé èèyàn lò ràwọ̀ omi tọ́bù méjì ó tibẹ̀ yẹn yọ kí ni méjèèjì náà nípa àkọ́kọ́ gọ́dọ̀bù yẹn ìbínú ẹni yẹn tí ń bá ń bínú ìbínú ẹ̀ ó lágbára ẹni tó bá ti dé etí òkun rí pé ó lọ bíṣì wo omi yẹn tó bá ga sókè tí ń bọ̀ wá tí ó máa fi fọ́ọ̀sì bọ̀ wá bí ìgbà tó fẹ́ wá palẹ̀ mọ́ ẹni tó wà ń bèbè odò bẹ́ẹ̀ ni ìbínú ó ṣe ru tí ó ru sókè bí ìgbà tó yẹ pé yóò da gbogbo nǹkan wó so àmọ́ bó ti wáhùn yóò tún padà ṣe kí ni ìtún lọ́nu yóò lọ́lẹ̀ so bí wave property wave property tí ń bẹ fún omi àwọn onísáyẹ́nsì ó ti mọ eléyìn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ìbínú wọn ṣe rí ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé for the fact pé nìyẹn jẹ́ Máàyí ń lo ìràwọ̀ omi independable kò ní ṣe gbára lé wọn ṣe gbára lé ìyẹn ni pé tó o bá gbára lé wọn pé no irọ́ ni o gbára lófo ni o ibi o fi wọ́n sí o lè má ṣe kí ni o lè má bá wọn bẹ́ o bọ́rọ̀ wọn ti rí nu ni so àwọn tọ̀báyù díẹ̀díẹ̀ ni mo ti mẹ́nu bà yẹn lára àwọn Pisces ẹnìkan béèrè pé àyàtà kálẹ̀ kan yẹn bó làwọn ti lè bá 16:16 ni Quran chapter 16 verse 16 ìbẹ̀lẹ̀ ti bá Suratul Nahl ìbẹ̀lẹ̀ ti bá 16:16 ló wà so àwọn tá bá mú orúkọ èèyàn tá a lùpọ̀ mú orúkọ ìyá rẹ̀ ìtàwọn àwọn fàlàkíyù tí wọ́n gbé kalẹ̀ nìyẹn pé ká mú orúkọ èèyàn ká lùpọ̀ mú orúkọ ìyá rẹ̀ tó bá tá bá lùpọ̀ tán orúkọ tán fi ń pè ká wá mú 12 ká fi pín ní tó bá wá ṣẹ́kù tó bá ti jẹ́ pé ẹlòmíràn ni ìgbà tí ò wá ṣẹ́kù kankan kọ́ ìgbà yẹn náà ló ṣẹ́kù 12 ìgbà tí ò bá ti ṣẹ́kù kankan ló ṣẹ́kù 12 torí tó bá ṣẹ́kù 1 ilé ìràwọ̀ àkọ́kọ́ nù Aries tó bá ṣẹ́kù 2 ilé ìràwọ̀ kejì nù Taurus tó bá ṣẹ́kù 3 ilé ìràwọ̀ kẹta nù Gemini tó bá ṣẹ́kù 4 ilé ìràwọ̀ kẹrin nù Cancer tó bá ṣẹ́kù 5 ilé ìràwọ̀ karùn-ún Leo tó bá ṣẹ́kù 6 ilé ìràwọ̀ kẹfà nù Virgo tó bá ṣẹ́kù 7 ilé ìràwọ̀ keje nù Libra tó bá ṣẹ́kù 8 ilé ìràwọ̀ kẹjọ nù Scorpio tó bá ṣẹ́kù 9 ilé ìràwọ̀ kẹsàn-án nù Sagittarius tó bá ṣẹ́kù 10 ilé ìràwọ̀ kẹwàá nù Capricorn tó bá ṣẹ́kù 11 ilé ìràwọ̀ kọkànlá nù Aquarius kò wá ṣẹ́kù kankan ó ṣẹ́kù 12 ní tó fi pín denominator yẹn náà ló ṣẹ́kù so ibẹ̀ yẹn láti sọ pé Pisces lẹ́ni yìí máa e àwọn kan wá wà àwọn kì í ṣe gbogbo calculation yẹn wọ́n ní wàhálà ni àwọn kò ní date kí ni date of birth yẹ wọ́n á lọ wò ó ló fọ́ọ̀dù sí wọ́n á gbé pé láti February 19 ẹni tá a bá bí láàrin February 19 sí March 20 wọ́n láwọn ní Pisces táwọn gbé kalẹ̀ nù ni so ibẹ̀ ni àwọn onírọ́mìlì ó tún sọ làwọn náà tún sọ pé àwọn ò tẹ̀lé báyẹn àwọn ò bí rọ́mìlì ni láti fi mọ̀ra wọ̀ tán bá wá bí ibi dọ̀míìrù tó sọ́hà tó fìdí múlẹ̀ dọ̀míìrù tó sọ́hà tó fìdí múlẹ̀ yẹn ni ṣákàlì yẹn ni wọ́n fi túmọ̀ ìràwọ̀ tẹ́ni yẹn ń lò àti kíní kan ni lọ́dọ̀ àwọn onírọ́mìlì àwọn ò fi taratara gbà wípé ìràwọ̀ máa ń dúró lójú kan àwọn gbà wípé ìràwọ̀ máa ń yí pé ìràwọ̀ wà in motion so tá a bá dẹ̀ wo náà ẹni ó bá mọ àwọn ìmọ̀ kan tí wọ́n ń pè ní àwọn ìmọ̀ bíi alfac tí ẹ bá mọ alfac dáadáa
tí yẹn bá mọ àwọn ilmul asrar tó mọ̀ dáadáa yóò mọ̀ wípé tí wọ́n bá yí orúkọ èèyàn padà ìràwọ̀ rẹ̀ náà máa ń yí. Tí yẹn bá ṣe change of name tó bọ́ sókọ mi ìràwọ̀ rẹ̀ ó yí, àmọ́ kì í ṣe gbogbo èèyàn ló lè mọ̀. So irú àwọn tó jókòó lé date of birth ń sìn wọn ní mọ̀ àṣírí yẹn pé ìràwọ̀ ó ń yí torí àwọn ti permanent ẹ̀ sórí date of birth. So ìsìn yí lóòótọ́ tí wọ́n bá ti change orúkọ èèyàn yóò yí. So ló fi jẹ́ pé ẹlòmíì wà tó yẹ pé ìṣòro tó ń dà láàmú solution rẹ̀ ojú pé kó lọ pààrọ̀ orúkọ lọ kókò change orúkọ àwọn ó wá kúbi tí ó rìn sí tí wọ́n ti sọ fún pé tó lọ pààrọ̀ orúkọ. So ẹlòmíì sì rèé kò ní intention pé òun fẹ́ pààrọ̀ orúkọ ìràwọ̀ fúnra ara rẹ̀ ló pààrọ̀ orúkọ rẹ̀. A ní bẹ́ẹ̀ ṣe ń wo òun yìí o Yusuf ni wọ́n sọ òun jọ tán bí òun ṣùgbọ́n orúkọ bàbá àwọn ni gbogbo àwọn èèyàn fi ń pè òun Tajudeen. So àwọn èèyàn máa wá pè Tajudeen ó kọ bàbá rẹ̀ sí ní Yusuf ló kọ tiẹ̀ gangan àwọn èèyàn ò pé ìràwọ̀ fúnra ara rẹ̀ switch orúkọ rẹ̀ fún automatic. So kì í ṣe pé òun fúnra ẹ̀ níṣẹ́ lọ change ẹ̀. Ẹlòmíì wà tó yẹ pé lákọ́bù gan lẹ́ẹ̀fi ṣírò ìsáàbù ẹ̀ lóòótọ́ àwọn àfẹ́ òní ìsáàbù kan sọ pé ẹ máa lo lákọ́bù ṣùgbọ́n in some cases lákọ́bù ẹlòmíì ti gàlábà orúkọ tí ń jẹ́. So irú kéèsì bẹ́ẹ̀ yẹn àfi kẹ́ ẹ lo lákọ́bù yẹn fún kẹ́ ẹ fi wo ìràwọ̀ rẹ̀. Kí wá làwọn nǹkan tá a tún lè sọ fún wa nípa Pisces kí ẹ sọ nǹkan bíi 40 fún wa. Alákọ̀ọ́kọ́ mo ti sọ lẹ́ẹ̀kan pé wọ́n máa ń ní ọrọ̀ wọ́n máa ń ní àsìkí bí wọ́n máa ṣe ń dàgbà sí ajé wọn máa ń pọ̀ sí òde ní. Ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń lẹ́kọ̀ọ́ wọ́n sì máa ń mọ àgbékalẹ̀ ọ̀rọ̀. Wọ́n máa ń lẹ́kọ̀ọ́ wọ́n sì máa ń mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń dá lẹ́nu wọn ṣáká. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Pisces ló jẹ́ wípé tí wọ́n bá ti kú ní ìlú tá a ti bí wọn kì í ní láárí. So ọ̀pọ̀lọpọ̀ wọn àfi tó bá tó kúrò ní ìlú tá a ti bí lọ́rọ̀ rẹ̀ ó tó bẹ̀rẹ̀ sí ní gbéra. Àwọn Pisces máa ń parọ́ púpọ̀. So nínú tí wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún irọ́ pípa jẹ́ kan bẹ̀ torí pé yóò máa fà á lọ́wọ́ sẹ́yìn ni nínú progress. Wọ́n máa ń ní òròjú ká máa fa tìkọ̀tìkọ̀ àbí ká máa sún nǹkan síwájú. Máa gbálẹ̀ yẹn máa gbá jàre àní mo máa gbá lọ fọṣọ tó fẹ́ fọ̀ máa fọ̀ ó rẹ̀ mí ní jàre kò rẹ́ o òròjú ni kì í kò rẹ́ òròjú ni. So ó pọ̀ lára wọn ká máa fa tìkọ̀ ẹ̀wọ̀ ti rẹ̀ mí jàre ẹ̀mẹ́wàá ni wọ́n máa kó rẹ̀ àwọn kò sì rẹ́ òròjú ni kaslan. So bákan náà àwọn Pisces wọ́n ní èèwọ̀ méjì kan ọ̀pọ̀lọpọ̀ wọn ò kíyèsí nǹkan yẹn sì rí ó lágbára tó yẹ kí wọ́n kíyèsí rẹ̀. Pisces ò gbọ́dọ̀ máa mú nǹkan tó bá tutù. A ní bóun ṣe wáyé òun láìkí mọ́tì tó tútù tó ti ṣẹ̀wọ̀n àgàrà kóhun tó wá rí picnic sí mọ́tì tó ṣẹ̀wọ̀n dáadáa ń fara rẹ̀ lọ́jọ́ ọ̀la sẹ́yìn ni. Pisces ò gbọ́dọ̀ máa mú nǹkan tútù ò gbọ́dọ̀ máa mú nǹkan tútù. Bákan náà ni ò gbọ́dọ̀ máa mú nǹkan tó gbóná pé òun láìkó máa mú mi gbóná gan kò túbọ̀ lọ mú òun fi ń jógẹ̀. So tí gbóná lòun láìkì jù. Asọ́fẹ́ nìkan jò ní nígbà tó padà máa mẹ́sẹ̀jì ó ní àfà nǹkan méjì tó òun láìkì jù láyé lẹ́ni kóun lọ fílẹ̀ kóun mú nǹkan gbóná láàárọ̀ kóun mú nǹkan tó ti ṣẹ́wọ̀n lálẹ́ tóun bá dé ó ní méjèèjì lẹ́wà ní kóun lọ fílẹ̀ àfà ó máa le díẹ̀ o. So bí tẹlòmíì ti rí nù.
asa an tuhibbu shay'an wa sharrun lakum asa an takrahu shay'an wa khairun lakum. Àwọn Pisces a máa lálàá abùn wọn lẹ́bùn àlá. Ẹ̀bùn mẹ́ta ló wà lára wọn. Ìkan bẹ̀ ní àlá, wọ́n máa ń lẹ́bùn àlá. Wọ́n máa ń ní ẹ̀bùn àlá. Ìkejì inú ẹ̀bùn tá a bùn wọ́n ni pé ìṣípayá. Ìṣípayá. Ara máa ń sọ̀rọ̀ fún wọn. So ẹlòmíì tó bá ní Pisces níyàwó, ó fẹ́ súnmọ́ kó pé lájẹ́. So kò dẹ̀ sí tí ó fi fẹ́ pé bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe ń kọ̀rọ̀ bí gbóbìnrin, bí kó sáré fọmọ kan ṣe side chick nǹkan kan kó délé kí yẹn ní Rahman òtútù mú ìrìn àrè wo lòun ní ó tún bẹ̀rẹ̀ wàhálẹ̀ ó sì lọ lóòótọ́. So tàbí kó yẹ pé bí wọ́n ṣe ń wọ hòtẹ́ẹ̀lì báyìí gbìm ìyẹn pé kọ́ọ̀lù ẹ̀ bá wọlé hello Rahman bó ló wà. Rahman ṣọ́ra o ìmọ̀ àwọn àjẹnijẹ́ ìṣá. So ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a fún wọn ní kára máa sọ̀rọ̀ fún wọn kí ìmísí máa wọlé sí wọn lára lójijì. So a fún wọn lẹ́bùn yẹn. Ẹnìkan ní mọ́ǹtì wo là ń sọ̀rọ̀ ń pa ẹ̀, Pisces là ń sọ̀rọ̀ ń pa rẹ̀. So lọ́dọ̀ àwọn ní date of birth wọ́n á ní February 19 to March 20, between that range láàrin February 19 wá sísàlẹ̀ February 20, 21, 22, 23, 24, February 25, 26, 27, 28, March 1st, 2nd, 3rd títí wọ bí 20. So lára àwọn nǹkan tá a tún máa ń rí lára wọn ni pé mo sọ lẹ́ẹ̀kan mo ní Pisces ní èèwọ̀ mẹ́ta, méjì mo dákọ. Ẹlẹ́ẹ̀kẹta ni pé rírìn nínú òjò tó heavy ni o kò dáa fúnra wọn pàápàá. So àwọn tí wọ́n bá ń lo ìràwọ̀ Pisces wọ́n gbọ́dọ̀ máa rìn nínú tọlọ́run. Pé èèyàn tó bá ní ẹ̀bùn irú ìṣípayá bẹ́yẹn ní tó dájú náà ni pé kó wà religious. So nǹkan yẹn ó lè máa dàgbà sí lára ẹ̀. Ṣùgbọ́n tó bá yẹ pé kò wà religious, àwọn shayatin, àwọn ẹ̀mí kẹ́mí ó padà sí kíni, wọ́n á padà wọlé sí lára, wọ́n á tàpù ẹ̀bùn tó ti ní lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn, àwọn wà á fi tiwọn, wọ́n á ó di nǹkan nu. So pé tí eléyìí bá ti papọ̀ mọ́ eléyìí, so ó máa di nǹkan nu, yóò gbéra ńlẹ̀. So ló fi dé àpẹẹrẹ pé obìnrin tó bá pàápàá obìnrin tó ń lo Pisces kó rìn ní ìlànà Ọlọ́run, kó rìn nínú ìlànà ẹ̀sìn. So bákan náà àwọn wọ̀nyí jẹ́ èèyàn tó yẹ pé wọ́n sábà ọ̀pọ̀lọpọ̀ wọn máa dùn ún fi ṣe role model láwùjọ. Ipòkípò tí wọ́n bá bára wọn, wọ́n yára tètè máa ń fara yí padà láti jẹ́ kí ìbámu wọn kó bá ipò náà lọ. Àwọn Pisces wọ́n máa ń dùn lójú láti rí, wọ́n máa ń tutù lójú, wọ́n máa ń káàmù lójú, wọ́n máa ń gentle lójú. A sọ pé wọ́n gentle dénú o, ojú wọn tutù tí èèyàn bá rí wọn tí wọ́n pé eléyìí kò lè jẹ kọ̀ọ̀kan tán, ẹbí eléyìí tí ń wò lẹ́wọ́lẹ́wọ́ ni. Tẹ́ bá máa wádìí ìràwọ̀ ẹ̀ ṣe ó lè jẹ́ Pisces ẹ bó ṣe tutù lójú, ó ṣe lẹ́wọ́lẹ́wọ́ bí wọ́n ti tutù lójú nù, gentle looking, innocent looking, bí wọ́n ti máa rí nù. Tán bá báyàn kan nínú ìṣòro, inú wọn máa bàjẹ́, wọ́n máa bàjẹ́ pé ẹni yìí sì wà nínú, wọ́n máa gbé, àwọn náà máa banújẹ́ sí pé wọ́n rí èèyàn yẹn nínú ìṣòro. Ọ̀pọ̀lọpọ̀ wọn kan wọ́n dá, wọn kì í sì ṣe aburú sí ọmọlàkejì tí níbi lè máa, wọn ìṣe aburú sínú ọmọlàkejì. Kan mú káàsì yẹn wá kan bù sínú nẹ́sàlájà. Tí wọ́n bá pàdé ẹni tó nífẹ̀ẹ́ wọn dáadáa, àwọn náà máa fi ìfẹ́ hàn dáadáa, wọ́n á nífẹ̀ẹ́ tán dáadáa. Tí wọ́n bá rí pé ẹni yìí òtítọ́ ló nífẹ̀ẹ́ àwọn náà ni
fi sí. Àwọn Pisces wọ́n máa fẹ́ràn àwàdà, ká ṣàwàdà, ká ṣẹ̀fẹ̀, ká ṣeré, wọ́n máa fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n o kò dáa kí àwàdà wọn wá pọ̀ jù. Ibi tí wọ́n gbọ́dọ̀ ti máa pera wọn padà nìyẹn. Ẹ̀fẹ̀, eré, àwàdà, wọ́n gbọ́dọ̀ fara wọn sẹ́yìn níbẹ̀ kó má pọ̀ jù. Pàápàá jùlọ tán bá ti gbẹ́nu lé 40. So nítorí respect. Àwọn Pisces jẹ́ ẹ̀dá èèyàn kan tó yẹ pé tán bá pinnu páwọn ó ṣe nǹkan kan, kíní báwọn ṣe ṣe rí kò sí ẹni tó lè yí wọn lọ́kàn padà. Bí wọ́n ti wí yẹn wọ́n ti ṣe nù. Kò sí tẹ́nikẹ́ni lè sọ tí wọ́n láwọn ó ṣe yẹn wọ́n ṣe. So ìmá dáwà níbìkan kó má sí èèyàn kankan bẹ̀ kì í tẹ́ wọn lọ́rùn. Wọ́n dẹ̀ like respect, kíyàn máa bọ̀wọ̀ fún wọn, wọ́n fẹ́ràn ẹ̀ gan. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n lè control ara wọn. Yálà inú wọn dùn ni inú wọn dùn ni wọ́n lè control ara wọn. Ọ̀tá máa ń pọ̀ fún àwọn Pisces, ṣùgbọ́n ọ̀tá wọn máa ń fi ara pamọ́ gan kì í hàn. Àwọn ọ̀tá yìí ikú wọn kọ́ ni wọ́n máa ń wá, ìṣubú wọn ni. Ìṣubú wọn lọ̀tá máa ń wá. Kí wọ́n ṣe bàbá ẹ̀ sí. Ìṣubú wọn ni máa ń wá. Àdúrà tí wọ́n lè máa ṣe, Ya Wahab àti Ya Salam ìlàdúà tó dáa fún wọn láti máa ṣe. Ya Wahab 313, Ya Salam 313. Kí ni wọ́n fi máa ṣe sàárà àti pé ọjọ́ wo ni? Lucky day wọn, ọjọ́ àlàmísì, ọjọ́ méjì ni wọ́n ń lò ní lucky day. Bẹ́ẹ̀ ni wọ́n ń lo Tuesday, wọ́n ń lo Thursday. So ó dáa kí wọ́n máa ṣe sàárà ìkan nínú ọjọ́ yẹn, sí that Tuesday or Thursday kí wọ́n fi máa ṣe sàárà. Rice ó dára, òun ni number 1 tó dáa fún sàárà àwọn Pisces. Àgbọn ni number 2 fún sàárà àwọn Pisces. Báwo ni wọ́n ṣe wá ṣe àgbọn yẹn? Tí wọ́n há lódidi, wọ́n ní há lódidi, wọ́n fọ́, wọ́n àhá, wọ́n fi ṣe sàárà. Wọ́n fi ṣe sàárà. Then Galibul Kut, oúnjẹ tí wọ́n bá ń fẹ́ràn jù ní ìlú tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá wà. Ká pé ìlú tó wà ń sìn aláǹgbá ní àwọn ará abẹ́ ṣe kíni náà fẹ́ràn jù tí wọ́n máa ń jẹ. Aláǹgbá náà ní kó lọ fi ṣe sàárà rẹ̀. Ẹ ti mọ àwọn ìlú táwọn wíwù so n tí ó fi ṣe sàárà náà n tí wọ́n fẹ́ràn jù ń bẹ̀rù náà ni. So ìlú tí wá ń bí nítorí ṣe mú ráìsì ni pé Galibul Kut tí wọ́n ń bí oúnjẹ táwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣe kíni náà ni ráìsì náà ni wọ́n ṣe kíni o ni wọ́n fi mú ráìsì fún wọn. Àbí gàrí lọ́dọ̀ tí yín nílùú tí yín lọ. So kọ́lọ̀ tí ó bá ìràwọ̀ wọn mu mẹ́ta ni sky blue, white pàápàá jùlọ àwọn tó jọkùnrin, green. Àwọn ni wọ́n ní kọ́lọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó dára púpọ̀ fún wọn. Lucky month tí wọ́n 2nd month of the year Pisces, oṣù kejì nínú ọdún òun ni lucky month tí wọ́n. Ẹ rí pé oṣù kejì la pè tó wá jẹ́ lọ́dọ̀ àwọn Lárúbáwá oṣù kejì yẹn Safar ni abẹ́ẹ̀kọ́ ni. Tó bá jẹ́ ọ̀dọ̀ àwọn Gẹ̀ẹ́sì ni oṣù kejì yẹn February ni. So ìlú kọ̀ọ̀kan pẹ̀lú títí ẹni. Kí wá ní unlucky month tí wọ́n oṣù kẹrin ọdún. Unlucky day wọn Saturday, ìyẹn ni pé ọjọ́ tí kò dáa fún wọn láti máa dáwọ́lé nǹkan tuntun, kódà kó jẹ́ aṣọ tuntun.
so nǹkan tuntun kò dá kí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lọ́jọ́ Saturday torí pé unlucky day wọn ní nǹkan yìí ò ní àtúbọ̀tán rẹ̀. So lẹ́wàá rí mi ẹlòmíì tí ń lò ràwọ̀ Pisces yóò wá fi ìgbéyàwó rẹ̀ sọ́jọ́ Saturday. Ìmáa ṣe wedding mi yóò wá fi sọ́jọ́ Saturday. Saturday ni gbogbo ayé ń ṣe. Ṣé o ti béèrè lọ́wọ́ ràwọ̀ tiẹ̀ pé ṣé ràwọ̀ tiẹ̀ mú ọjọ́ wedding ọjọ́ Saturday? Bandwagon ibi ayé ń lọ lòun náà ṣe kí ni lòun náà ń lọ. Sábàtò joke bí gbogbo ayé ń lọ lòun náà kọrí sí. O béèrè lọ́wọ́ ẹlẹ́dàá tiẹ̀ kí ló mú wọ́n ṣe wedding Saturday ìwọ náà bá wọn ṣe Saturday wà lọ́dún kan àbọ̀ ń bẹ̀ ó padà sílé yín. Unlucky day rẹ ló fi wedding ẹ̀ sí. Nígbà tó tún máa wá bayé kíní yẹn jẹ́ pátápátá oṣù kẹrin ọdún lọ́jọ́ Saturday nígbà tó ń jó ní ó wá ṣe wedding tán gbogbo ó wá di júkú iṣẹ́ ọkọ ò ní lọ déédé mọ́. Wọ́n sá àkọ́tọ́ ni wọ́n sáàkì ọkọ yóò bẹ̀rẹ̀ bísínẹ́sì àtòjú owó àtèrè wọn rí kankan. Láńlọ́ọ̀dù tún fún wọn ní quit notice. Proprietor yẹn tún lé àwọn ọmọ wálé. Àáfàá lé kí ó náà tó wọn náà gba 50 naira kò rí gbà wọn. Òun náà tún sọ fáwọn ọmọ pé ṣé ẹ̀ ní gbélé yín báyìí. Kò lè má rí bẹ́ẹ̀ àfọwọ́fà ni. Kí mo ti pè é? Àfọwọ́fà ni. Jó béèrè sí ṣé Saturday nìkan lọ́jọ́ tọ́lọ́ ń dá ni? Kò dá Sunday, kò dá Monday, kò dá Tuesday. Táwọn á wí fún ẹ pé wọ́n lè ṣe ìyàwó láwọn ọjọ́ yòókù tó fi jẹ́ pé Saturday ló fi ìyàwó sí. Àyàwó ló sọ pé tẹ́ bá fẹ́ ṣe ìyàwó Saturday nìkan ni o tó fi jẹ́ pé Saturday ni wọ́n náà mú. Ṣé ọjọ́ Saturday tó mú fún ìgbéyàwó rẹ̀ hùn tó fi sóṣù kẹrin hùn ṣé o rí wípé èdí ìwọ májèlé ló fún ìràwọ̀ rẹ̀ jẹ? Nígbà tí ó wàá ba gbogbo ẹ̀ jẹ́ orogún ìyá rẹ̀ ìyá àṣàfù ó lóun ni òun ti mọ̀ náà obìnrin yẹn kì í fẹ́ progress yan. Àtàn ti mọ́jọ́ wedding ló ti bẹ̀rẹ̀ wàhálà. Ìyẹn dẹ̀ ní kanra lásán ni kò rí ti ẹ̀rọ ni ó bá dilé ẹni ẹlẹ́ni lórí. Pisces gbọ́dọ̀ máa bẹ lọ́hùn àṣeyọrí dáadáa nígbà gbogbo. Mo ti sọ àdúrà tí wọ́n máa ṣà. Wọ́n gbọ́dọ̀ máa bẹ lọ́hùn àṣeyọrí dáadáa. Chapter 81 ní Kùránì dá fúnra wọn. Chapter 81 ṣúra wo nìyẹn? Ìzáṣámúsù kúwìrátí Suratu Tekwir ṣúra yẹn dá púpọ̀ fúnra wọn. Ìzáṣámúsù kúwìrátí ṣúra ní ó dá fún ìràwọ̀ wọn púpọ̀. Mélòó ní òkè ẹlòmígbà tí wọ́n ní ó lọ lé kéwù kò lọ lé kéwù nílà fún òun lè ká ẹ bá ń kọ́ Yorùbá. Tẹ́ bá ń wẹ́ni tí ó bá yín kọ́ Yorùbá ẹ kàn sí àfáà yìí òun mọ bí wọ́n ti kọ́ ní Yorùbá èmi ò mọ bí wọ́n ti kọ́ ní Yorùbá. Níjọ́ tán ní ó lọ lé kéwù tó sá rìsọ́ọ̀tì ẹnu pé nọ́mbà rẹ fún wọn ìwọ nìkan máa pè ẹ bá ń kọ́ ní Yorùbá má pè mí o pé nọ́mbà rẹ ẹjọ́ wọn yanjú ẹ̀ wọ́n sanwó data ẹ pé nọ́mbà rẹ fún wọn. 070 sọ̀rọ̀ sókè o. 070 2592 6129. pè lẹ́ẹ̀kan sí. 070 2592 6129. àfáà tí máa ń kọ́ Yorùbá náà kí o ní wọ́n ní ká máa kọ́. So àwọn nǹkan tí ó bára wọn mu ó wá kù relationship tó bá ìràwọ̀ yìí mu. Number 1 relationship tó dájú fẹ́nikẹ́ni àti sọ many times wẹ́lòmíì àtúnhágíù ẹni tó bá ń lo ìràwọ̀ omi ohun àkọ́kọ́ tó yẹ kó wá ní ẹni tó ń lo ìràwọ̀ omi bíi tiẹ̀. Bí ẹ bá ń lo ìràwọ̀ iná ẹni àkọ́kọ́ tó yẹ kó wá lẹni tí ń lo ìràwọ̀ iná bíi tiẹ̀. Wọ́n láwọn kan ti sọ lórí TikTok pé rárá kò rí bẹ́ẹ̀ àwọn gbọ́ nínú Instagram pé bẹ́ẹ̀ kọ́ ẹ bèrè reference àwọn tẹ́ ń gbọ́rọ̀ wọn.
textbook wo àbí tírà wo ni wọ́n ṣe kíni ni wọ́n ti ka tí wọ́n ń wí fún yín tẹ́yìn náà lè lọ wá tẹ́ fi mọ̀ pé tó in tí wọ́n ń wí yẹn o ibi báyìí ló ṣe kíni irú ìtawà ń wí fún yín abúmọ́ṣàrí fàlàkì tírà ni abúmọ́ṣàrí fàlàkì rẹ́fẹ́rẹ́nsì wa nù ó wà bẹ́ẹ̀. So ẹlòmíì ò ní orí Google ló wà ṣé Google wá jẹ́ textbook ńbo ló ti ka gbogbo tó wí tó sọ fún yín pé kíníkan ẹnìkan ní àwọn àpérìọ̀sì wọn ò gbọ́dọ̀ máa jẹ́ díẹ̀ nígbà àwọn àpérìọ̀sì ò gbọ́dọ̀ jẹ́ díẹ̀ mo ní ẹ lọ bí léèrè ẹni kó dárúkọ textbook tàbí rẹ́fẹ́rẹ́nsì ẹ̀ kó sọ ẹ wá nọ́mbà ẹ̀ kan ẹ ṣàtẹ̀ pé kó fún yín ní rẹ́fẹ́rẹ́nsì ibi tó ti kà á nígbà àpérìọ̀sì ò lè jẹ́ ìtawà ń wí àwa ní rẹ́fẹ́rẹ́nsì ẹ̀ a sì lè gbé bọ́ta ẹni kóhun náà mú rẹ́fẹ́rẹ́nsì ẹ̀ wá ẹ rí i pé kò ní rẹ́fẹ́rẹ́nsì tẹ́lẹ̀ ní tó kàn ń jọ lórí fún ara ẹ̀. So àwọn ẹgbẹ́ òkùnkùn ìgbìmọ̀ òkùnkùn ẹ̀míkẹ́mí wọ́n máa dààmú obìnrin tó ń lóra Pisces tó bá ní àjọṣepọ̀ ní unlucky day rẹ̀. Kí ló unlucky day rẹ̀? Unlucky day rẹ̀ náà ni Saturday. So ọjọ́ Saturday yẹn èyíkéyìí inú wọn tó bá lọ ní ìbálòpọ̀ àwọn ẹgbẹ́ òkùnkùn yẹn wọ́n máa disturb ẹ̀ gan-an ni tàbí kí wọ́n dá ayé àwọn ọmọ yẹn láàmú. Ẹ jẹ́ kí n sọ fún wa nípa àwọn obìnrin tí ń lò Irawo Pisces general ní gbogbo ilé tá à ń wọ̀ látẹ̀kàn àìtí ìsọ iṣẹ́ tí wọ́n lè ṣe. So mo fẹ́ sáré yà síbi àwọn obìnrin tí ń lò Irawo Pisces ó ní àwọn kankan tó jẹ́ pé àwọn nìkan ni ó ní ọ̀rọ̀ yẹn. Number one ń bẹ a ṣàkíyèsí pé obìnrin ní máa ń pọ̀ jù nínú ọmọ wọn. Ẹlẹ́ẹ̀kejì òròjú máa ń pọ̀ fún wọn. Ẹlẹ́ẹ̀kẹta 30 years tàbí 35 years àìlọdédé ọrọ̀ ajé wọn ó máa ń pọ̀ bẹ̀ tí ó padà overcome ẹ̀. Àwọn ọkùnrin tó kàwé tàbí tí wọ́n kéwú tàbí tí wọ́n jẹ́ onímọ̀ ní sábà máa ń dúpẹ́ àwọn fẹ́ àwọn Pisces lóbìnrin. Ọkùnrin tí ó dẹnu ìfẹ́ kọ Pisces obìnrin ọkùnrin tó pọ̀ yẹn ni pé oríṣiríṣi ọkùnrin ló máa da ẹnu kọ wọ́n nígbésí ayé wọn. Èyí tí ò bá ní ìjánu gbogbo wọn náà ni ó máa ṣe kí ni so ọkọ ẹlẹ́ẹ̀kẹrin tàbí ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ ni ìyẹn ni pé ibẹ̀ àwọn èèyàn kì í gbọ́ yé dáadáa. Ní tó mì ní pé relationship kẹrin tàbí kẹta so ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sábà máa ń kalẹ̀. Ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé tàkọ́kọ́ tàbí ìkejì ibẹ̀ ló wà yóò fi àsìkí máa lò lọ. Èyí tó bá kúrò lórí ìkejì tó ti wọ relationship ìkẹta àsìkí wọn yẹn kò ní ṣe kíni kò ní pọ̀ àsìkí yẹn máa jó àjò lọlẹ̀. So ẹlòmíì tí máa ń kọ́kọ́ kan lọ́bòmíì kọ́kọ́ kan in tó fa problem sínú ìgbésí ayé obìnrin mi nìyẹn o. Yóò máa pààrọ̀ ọkọ bí ìgbà tí yẹn ń pààrọ̀ aṣọ. Àwọn Pisces lóbìnrin máa ń ní owú lára púpọ̀ bẹ́ẹ̀ tí tán bá bára wọn láàrin polygamous home àwọn náà máa ń borí galiba. Àwọn danger age tí wọ́n ní 5 ni tàbí 6 ọdún 5 nínú ayé ọdún 6 ọdún 12 24 37 àti 80. So ìpele 6 yẹn ìpele tí ó ní red flag ni fún wọn. Ọdún 5 5 years of age, ọdún 6 6 years of age, 24 12 24 then 37. So èyí tó bá kọjá 37 of age ó ti lo red flag yẹn tán ó tún kù 80. Ẹni ó bá sì wọ 80 ó ti dàgbà kódà ó ti darúgbó ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni
so ìmí ó tún máa kọjá bẹ́ẹ̀ wáyé sí ìdúfẹ́ kálíkì mayasha. So traveling, ọjọ́ tó dáa jù fún traveling Tuesday. Kò wá sọ́jọ́ tí wọ́n lè travel tí ò bá ti kí ń ṣe unlucky day yẹn. So Tuesday ló wá dáa jù. Tí wọ́n bá ń fẹ́ nǹkan wọ́n máa ń wà ní kíkánjú bí ẹni pé kó tètè tẹ̀ wọ́n ní lọ́wọ́. Ọ̀tá tí wọ́n sì máa ń ní inú ẹbí wọn tá a ti bí wọn lọ̀tá máa ń pọ̀ sí fún wọn láwọn tó jẹ́ ọkùnrin ń bẹ. Àwọn tó jẹ́ ọkùnrin nínú ẹbí ni wọ́n sábà máa ń wá ìṣubú wọn tàbí ìjákulẹ̀ wọn. Kódà ẹni tó bá súnmọ́ jù nínú ẹbí yẹn ni ó padà jẹ́ ọ̀gá ọ̀tá fún tó súnmọ́ gan tó tán ti dípù gan tó ti rí tán jù tó ti pẹ́ ní rírí tán ni ó padà jẹ́ ọlọ́tẹ̀ rẹ̀. Àwọn ọkùnrin nǹkan márùn-ún tó particular sáwọn ọkùnrin tó ń lo ìràwọ̀ Pisces. Àkọ́kọ́ ń bẹ ni pé obìnrin tó mọ́ra tàbí tó pupa ló dáa jù fún wọn. Number 1 nìyẹn. Obìnrin tó mọ́ra tàbí tó pupa. Ẹlẹ́ẹ̀kejì danger age tí wọ́n 3 ni. Ọdún àkọ́kọ́ first year, ọdún 35 àti 85. 1, 35 and 85. The best traveling day tí wọ́n náà Tuesday ni. So aṣọ white ló dáa jù fún àwọn. Àwọn ọkùnrin tó ń lo ìràwọ̀ Pisces, so ìràwọ̀ yẹn sábà máa ń ní opportunity traveling lọ sí ìlú traveling tó ní ṣe pẹ̀lú pé àwọ̀ plane àtúwá pé ń bẹ̀ ká tó wálé. So lẹ́fi máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Pisces tó ń jẹ́ mùsùlùmí wọ́n máa ń rí hajj. Kódà kó má lówó lọ́wọ́ wọ́n sábà máa ń rí hajj lọ. Honorable kan lè bùn ládùúgbò, commissioner kan lè bùn. Kódà ìmí inú wọn gan tó jẹ́ Kristẹni wọ́n lè ní ó lọ Jerusalem. Ìmí gan rí hajj, àìmọ̀ Kristẹni ní hajj. Ibi tá a fà ò tí rí hajj lọ. Lẹ́tì rí Gabriel tó lọ ṣe hajj. Ẹ bá bí lè rí pé mo ló ti rò pé pátì ni wọ́n ti fún. Ìgbà tí honorable tó wọlé ó wá ń pín hajj fáwọn tí wọ́n ṣiṣẹ́ fún. Wọ́n káwọn náà mọ́ wọn. OPC ń lọ hajj. Ṣáàjì náà ti sọ hajj dá yẹ̀yẹ́. Àfáà tí ó mọ tó ké gbogbo ẹ̀ tí ń kí wákàtí tó tún jí tàjúdù kò rí hajj lọ. OPC ó sì lọ ṣe hajj. OPC yóò tún kó ka sí Gísanrín airport ni ó ti ṣe máa yọ. Tó wá dé yóò tún wá kó nǹkan rẹ̀ 3 lẹ́sẹ̀ ọ̀tún 3 lẹ́sẹ̀ òsì 2 lọ́wọ́ ọ̀tún 2 lọ́wọ́ òsì. Tó bá dà mí lọ hajj tí mi bá gbé l'Amẹ́ríkà Amẹ́ríkà ó bá lábẹ́ yá wọ́n kún lóṣòdì ẹ máa rí wọn. Jẹ́gbà náà lọ sí Mẹ́kà. Àfọ́òsì rí Mẹ́kà lọ. Ibẹ̀ ni àwọn eléruku ó sì lọ ṣe ájì. Wọ́n tún lọ múra. Ibi wọ́n bá nǹkan jẹ́ ń dé ìlú inú. So àwọn tí a sọ fún wa nípa ìràwọ̀ Pisces nìyẹn. Àwọn tá a bá wá nídìí àwọn àlàyé kọ̀ọ̀kan ẹ wá kàn sí mi ní WhatsApp 0703 492 4039 lẹ́ẹ̀kan sí 0703 492 4039. Àwọn kan béèrè pé chapter 81 tá a dá ọkọ ẹlẹ́ẹ̀kan mélòó ni kí àwọn máa kà? 9 lójúmọ́. So 9 lójúmọ́ tó bá lè máa fi àníyàn rẹ̀ sí bada kulli hayatin lẹ́yìn haya kọ̀ọ̀kan. So ló ti dáa jù. Àníyàn rẹ̀ lẹ́yìn haya kọ̀ọ̀kan. So haya bí 20 kíní kan ló wà ń bẹ̀, 26 29 yóò máa fi àníyàn sí. So bí ó ti máa ṣe nù. Àìlè ṣàdúrà náà kó bẹ́ẹ̀ lòmíì. Nígbà tó ń lọ bá àfáà ní kò ń lọ mọ́ wá kò ní ní ó lọ mọ́ wá. Ó rọrùn ní wo lè jókòó kó ṣàdúrà fún ara rẹ̀ lóru. Àfáà ní kò ń lọ mú ẹran wá. Ìwọ náà ò ṣe ṣàdúrà fún ara rẹ̀.
bá ń kó rọrùn gba àwẹ̀ fún ara rẹ̀ ó dá fún wọn lè fi inú òun ṣeré o àwẹ̀ bò so gbogbo àwọn nǹkan yẹn ẹ jẹ́ á ní àkíyèsí kọ́lọ̀ kó túbọ̀ gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa ẹ má dà wá láàmú a máa mú àwọn ètò oríṣiríṣi kan wá láti ọ̀sẹ̀ tí ń bọ̀ so àwọn ìjọ kan pè wá fún Maulid Nabi látàn àtàn ọ̀tà lọ́jọ́ Sunday ẹ pàdé wa ń bẹ̀ wọ́n béèrè handout pípa oní rẹ́dì yóò kò ní pẹ́ jáde mọ́ inshallah kò ní pẹ́ mọ́ gbogbo ẹni tó wá tún ní ìbéèrè ẹ jẹ́ ká máa táìpù ẹ̀ ká lè máa dáhùn ẹ̀ lẹ́ẹ̀kan náà pé ọ̀pọ̀lọpọ̀ ló ti complain páwọn ti pè àfọwùgbé bísí ló fà á o bísí ni èmi náà kọ́ o so bí ọ̀rọ̀ àwọn Pisces ṣe jẹ́ nìyẹn ìràwọ̀ tí ó kẹ́yìn la treat ní alẹ́ yìí gbogbo àwọn ìràwọ̀ tó kù láti treat sẹ́yìn ẹ wá fídíò ẹ̀ lórí Facebook wa Saif TV Yorùbá tẹ́ bá ti type ẹ̀ sí Facebook pé SAIF Saif nìyẹn f kọ TV tẹ̀lé ẹ tún kọ Yorùbá tẹ̀lé so tẹ́ bá ti dé page yẹn ẹ máa wo àwọn fídíò tó wà ń bẹ̀ lọ ẹ máa rí gbogbo ẹ̀ pátápátá láti treat gbogbo ẹ̀ láti treat síbẹ̀ so ó sì kọ àwọn tọ́fíìkì kan tá a máa mú wá a fẹ́ sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe a fẹ́ sọ̀rọ̀ nípa ìwo mo dákọ lẹ́ẹ̀kan àjọ̀nú ó lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ nípa àwọn àjọ̀nú ó ní ọ̀rọ̀ kan náà tí mo fẹ́ sọ nípa àkúdàáyà mo ti treat ẹ̀ rí ṣùgbọ́n a tún máa tún mú wá again another version of àkúdàáyà ń bọ̀ so inshallah bàbá ṣe ń rí àyè sí a máa mú àwọn tọ́pìkì yẹn wá kọ́lọ̀ kó fẹ̀mí wálẹ̀ aqulu qawli hadha astaghfirullahi li wa lakum wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.